káàbọ̀ sórí ìkànnì tó bá dé ìgbà ọkọ tẹ́ wò wá ní abẹ́kẹ́ subscribe kẹ́lẹ́ máa jẹ ìgbádùn gbogbo ṣe náà lágbo òṣèré àti ìròyìn káàkiri lórílẹ̀-èdè Nàìjíríà àti gbogbo àgbáyé. Seyi Makinde ó ní you cannot ọkọ̀ọ̀kan sọ wípé òun ò ní agbára láti lórí security until tóun bá di president. So does that mean pé àwọn ọmọ yẹn máa wà nínú igbó títí di 2027 títí Seyi Makinde máa fi di president? Is that what Seyi Makinde is telling us? Okay, tó gbogbo yín bẹ́ẹ̀ ṣe ń sunkún bẹ́ẹ̀ nínú mi ń dùn bẹ́ẹ̀ ni mo fi ń ṣe yẹ̀yẹ́. Yes, tọ́mọdé bí ire ẹ má sọ̀rọ̀ tí àwọn aráàlú ò bá ní wá fún yín tọ́mọ tó wá sọ̀rọ̀ èmi á tó wá fi ń ṣe yẹ̀yẹ́. Mo ti di monitoring spirit, mo monitor every one of you. Ẹ̀yin tẹ́ ń pe tìrẹ̀mí Tinubu láti àgbà kílẹ̀ yìí. Gbogbo ẹ̀yin tẹ́ ń pe tìrẹ̀mí Tinubu ní abiyagba kílẹ̀ yìí jàre. Abiyasún àbí abiyajòkú jẹ́jẹ́ tí ò lẹ́yìn wọ́n tẹ̀ ń bú ẹ̀mí Tinubu. Nígbà tí wọ́n pa wọ́n Plateau, I know of one actor tó sọ̀rọ̀ ní pé wọ́n pa wọ́n ní Kogi nílùú. The other actors and actresses were muted. Wọ́n ò sọ̀rọ̀ òun náà fi ilẹ̀ Yorùbá ṣe yẹ̀yẹ́ nísìn. Ṣé Plateau tiẹ̀ nílò nígbà Plateau kí ní ẹ̀wà mi bọ̀ sí bàbá yín gbé jáde. Nígbà tó rò kí ọdẹ ṣẹlẹ̀ tí mo bọ́ta tí mo pariwo tí wọ́n sunkún gbogbo àwọn àáfàá wọ́n bọ́ta fún mi àwọn tí ò ṣàáfàá náà wọ́n bẹ̀rẹ̀ sí ṣorí burúkú all these olórí burúkú people. Káàkó bẹ̀rẹ̀ láti 2023 wọ́n ti mú Fúlàní bandit ló tẹ̀lé o gbogbo ẹ̀ń tẹ̀kì ìsinlé tẹ máa ń gbóbìnrin káàkiri. Ẹ̀yin obìnrin ọkọ tó bá ti jí gbé lọ́tẹ̀ẹ̀lì ẹ má lọ gbà kalẹ̀ wàláì. Ẹ̀yin obìnrin mo support yín ẹni ọkọ tó bá ti jí gbé lọ́tẹ̀ẹ̀lì ẹ má lọ gbà kalẹ̀ o. Fún ọba àwọn bandit lọ bandit in Lagos hotel aside fún àwọn tí wọ́n mú pé wọ́n mú wọn láàrin títí o a máa ṣú àwọn yẹn náà àwọn tó ti wá hòtẹ́ẹ̀lì wọ́n ń check out báyìí làwọn ọmọ Yorùbá lọ pàdé wọn pé Fúlàní check out ní ẹ̀yin akọ́jà ẹ̀yin abirin ààrẹ lẹ́sẹ̀ ẹ̀yin ọkùnrin tẹ máa rìn kiri ó máa gbé yín àwọn yín lọ ni àwọn lọ ni. God bless you, Mr. Asisi Apasisi. Ẹ ṣeun. Wọ́n ní that Tinubu doesn't have any power. She should not say anything. The struck wife and the president's kids, Steve's wife said something when there is a terrorist attack in their country. What do you expect Tinubu to come out and cry? As how? Yes, President Jonathan cried. And he said, there is God, oh, there is God. Oh. Yes. If Tinubu did not come on internet to cry for you guys, does that make her abiyagba? Àwọn people yìí mọ̀ pé géèmù ni wọ́n ń gbá. And these people will continue láti máa fi ẹ̀mí tálíkà gbá géèmù. And nothing will happen. Jesus or Muhammad will not come and save anybody until when Nigerians are ready. He's getting hotter. The atmosphere is getting hotter. It's either you end Fulani X-Men terrorism or you end Nigeria. Or better still, Fulani terrorism will end everybody in Nigeria. Ebele pé kò kí ń ṣe ọ̀rọ̀ eré nìkan tó wà nílẹ̀ yìí. How can minority be controlling the majority? So I expect Remi Tinubu, èmi náà kí mo ṣe wà there are things you will do for me. Òṣùwọ̀n ẹ̀fẹ́ dùn mí tó ògún gbọ́ ẹbí onítúkú lójú ọ̀tá mi wàhálà wo èmi gan ṣíṣì wọ́n ń dín ṣíṣì lórí mi. Àtúndẹ̀ lùkọ́jú Remi Tinubu ṣé ojú Remi Tinubu ṣé ojú President Jonathan Remi Tinubu ẹ pé kókó ló ṣojú tọ́lọ́mọ̀ kan ló ṣòro kókó làwọn ṣojú rí ojú Remi Tinubu pé kókó ló wà bẹ́ẹ̀. Ó mọ̀ pé tó bá bàtà tó bá sunkún ẹ máa bùn tó o bá sunkún ẹ máa bùn. The best ni pé kó face the front
kó fẹ́ sí front kó mọ̀ nǹkan tó máa ṣe. Ìjọ ò lẹ́ni ìyàwó Trump tó wá bọ́ta wá sunkún wípé wọ́n attack Amẹ́ríkà. Wọ́n attack Amẹ́ríkà ẹ̀ wá expect ìyàwó Trump kó wá sàkó wọn wá ké. Ọkọ ẹ̀ ló máa ṣe nǹkan. Ó máa fún ọkọ ẹ̀ ní nǹkan nínú ilé. Ó máa wá obìnrin a máa wà too emotional. Tí Rẹ̀mí Tinubu bá bọ́ta wá sunkún nísìn. Àwọn oníròyìn tó bá ti interview ẹ̀ ó máa padà sọ nǹkan tí ò yẹ kó sọ. Tó dẹ̀ bá kó máa nínú ẹ̀ àwọn tó bá mọ̀ gbọ́gbọ́ ó máa expose the plan ọkọ ẹ̀. Don't stop blaming Rẹ̀mí Tinubu pé kò sọ̀rọ̀ kò sunkún kò ń ṣàbíyamọ. We don't need their ẹkún. We don't need Rẹ̀mí Tinubu ọ̀gá tí Rẹ̀mí Tinubu káyé fọ̀rọ̀ ẹ̀ ṣe. We need the action. Àwọn ọmọ wa tó kọ́ wọn gbọ́ báwo ni wọ́n ṣe máa gbà á. Nídìí ẹkún Rẹ̀mí Tinubu kí ló fẹ́ sunkún fún? Kí ló fẹ́ tẹ́ ẹkún ẹ̀ ṣe? Nídìí ẹkún ẹ̀ ifú Tinubu. Nídìí ọ̀rọ̀ wọn. Àṣùọ́ ni Buhari sọ. Ó àṣùọ́. Kò sí ọkọ tó ti díẹ̀ jáde. Náà Fáyọ̀ṣe ti jáde nísìn. Ó ní ó lè jẹ́ wípé Ṣèyí Mákindé ló ṣiṣẹ́ yẹn láti fi bàjọba Tinubu jẹ́. Mo ti máa ń sọ fún yín tipẹ́tipẹ́. Nigerians, if you don't stand up for your rights, wo Nigeria politicians wọ́n ti rí kíní yẹn bí kíní kí n pe náà wọ́n kò bẹ̀ kí wọ́n gbélé sí. Ayọ̀ Fáyọ̀ṣe yìí ó ní ó lè jẹ́ wípé yes ó ní ó lè jẹ́ ìjọba Tinubu ló ṣagbátẹrù ìjínigbé àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ l'Ógbómọ̀ṣọ́ láti bà ìjọba orúkọ Tinubu jẹ́. Ọ̀rọ̀ yẹn màá sáré analyse because hòtẹ́ẹ̀lì Èkó tán ti lọ ráhùn bandit mo fẹ́ lọ. Ó ní ó lè jẹ́ ìjọba Mákindé ló ṣe agbátẹrù ìjínigbé l'Ógbómọ̀ṣọ́ láti orúkọ Tinubu jẹ́. Ẹ jẹ́ ká jọ wò báyìí. Láyé Jonathan ní ayé Jonathan àwọn kan bọ̀ta wọ́n ní àwọn àtàwọn APC làwọn lọ kó àwọn agbésùmọ̀mí wá láti wá lé Jonathan kúrò lórí oyè. Nígbà tó sọ bẹ́ẹ̀ kí lẹ ṣe fún wọn jàre? Kí Nàìjíríà ti ṣe ẹ̀jẹ̀ kankan? They are coming out pé àwọn tó ń pa yín àwọn làwọn kó wọn wọlé. Instead yẹn ẹ̀ ń celebrate wọn ni. Wọ́n ti fi àwọn ọmọ wọn sípò àwọn continuation àwọn ọmọ wọn continue. Àtọ̀rọ̀ ló bí ẹṣin ọmọ rẹ̀ òun kò sí nǹkan rere kan tó fẹ́ ti Násárẹ́tì àwọn olóṣèlú Nàìjíríà jáde. Kò sí nǹkan gidi kan tó fẹ́ ti Násárẹ́tì olóṣèlú Nàìjíríà jáde. Ayọ̀ Fáyọ̀ṣe ló sọ̀rọ̀ yìí. Wọ́n rí pé láyé ìjọba Jonathan agbésùmọ̀mí ni wọ́n lò tí wọ́n fi tí Jonathan fi kúrò lórí oyè tí wọ́n fi lé Jonathan kúrò lórí oyè. Now Tinubu náà ti débẹ̀ ayé Buhari ó continuation. Now Tinubu náà ti wá débẹ̀ nísìn ó wá ń lágbára sí. The more tí Tinubu ń try pé kó ń gbọ́gbára lọ́wọ́ àwọn Fúlàní, the more tí security yẹn wá ń lágbára sí. Now kí nìyẹn sọ fún èmi àti yín? Ṣé mo tàbá ṣẹ̀ nígbà tó bá wà kékeré mi sàwọn ọmọ jẹ̀nsì o wọ́n máa ń ní àwọn bàbá wa máa ń ní ẹgbàá lẹ́yìn àmù ó tẹ̀yẹ pé wọ́n kì í na ìlú pàtí wọn wáyé kéré torí mo ti rín so ẹ tó máa nà mí ó rẹ́dí àti gbé èèyàn ni so bàbá mi ní ẹgbàá lẹ́yìn àmù tó máa fi ń na àwọn ẹ̀gbọ́n mi àbáwọn àbúrò mi. Ó ti certain pé tó o bá ti ṣẹ̀ ẹgbàá tó máa fi nà ẹ́ ti wà ńlẹ̀. Náà olóṣèlú Nàìjíríà sì bí mo ṣe ń wò lọ́dọ̀ tèmi Yorùbá wù ní ìmọ̀ bóyá ó mú yẹ́ẹ̀sì lọ́dọ̀ èyí tẹ̀ ń wò mí. Ó ti certain wípé tí ẹnìkan bá wà ń bẹ̀ tí wọ́n bá fẹ́ kó kúrò ń bẹ̀ forcefully as in Tinubu must go tẹ́ ẹ̀ pariwo tó bá fẹ́ kó ń bẹ̀ forcefully wọ́n láti gbé àwọn ọmọ yín àwọn ọmọ wa àwọn ọkọ wa àwọn tíṣà wa àwọn ọjọ́ ọ̀la ilẹ̀ Yorùbá wọ́n láti gbé wọn lọ pa àbí kí wọ́n lọ gbé wọn pamọ́. They have seen this as ẹgbà táwọn bàbá máa fi ń nà wá ẹgbà ẹ̀yìn àmù tó máa fi ń nà wá. So anybody tó bá fẹ́ gbé bẹ́ẹ̀ sí wọ́n fẹ́ kẹ́ nìkan kú ọ̀bẹ ó gbọ́dọ̀ kó àwọn kan wọlé kó máa kó àwọn kan kò tẹ̀lé jọ́bọ̀ lóhùn náà máa kó wọn àjọmọ̀ tádìkà ni wọ́n máa kó kò sẹ́ni tádìkà ò ní sọ̀rọ̀ kan. Nígbà tí wọ́n wọ òkè ọdẹ tí wọ́n bòǹbà òkè ọdẹ tí wọ́n lọ pa àwọn ọdẹ lókè ọdẹ tí mo bọ́ta tó bẹ̀ sí ní pariwo tí mo Abdulrasaki gọ́vnọ̀ Kwara tí mo gùn wọ́n lé pè
tí mo ní mi sọ bẹ́ẹ̀ mọ́ ni tí mo pè ní àbùdùràmọ́nù ẹni àánú àwọn àfọ bọ́ síta nígbà yẹn tó bá rántí wọ́n ń ṣe wáàsí wọ́n ní ànábì sọ wípé a gbọ́dọ̀ challenge aṣíwájú wa. You see, if you are blaming Remi Tinubu or you are blaming Tinubu, mo kàn máa sọ fún yín ni pé bẹ́tà Remi Tinubu o 75% in Nigerians you are not better off Remi Tinubu. Yes, mo sọ Yorùbá wuyì lórúkọ mi, mo sọ mo fọwọ́ ẹ̀ sọ̀yà. When I came out then wọ́n pa wọ́n lókè ọdẹ o kí lórúkọ ẹ̀ celebrities mélòó ló sọ pé ó ti pa wọ́n lókè ọdẹ yóò dá o nígbà tí ó bá ọba 30 sá kúrò ní Kwara State celebrities mélòó ló jáde. If you think celebrities are talking because wọ́n gbé àwọn ọmọ ní Ògbómọ̀ṣọ́ àbí ní wọ́n gbé àwọn ọmọ ní Ọ̀yọ́, if you see all this àwọn olóṣèlú àwọn pastors àwọn àfáà kọ̀ọ̀kan àwọn celebrities wọ́n ń bọ̀ta láti wá sọ̀rọ̀, I can tell you categorically lọ́dọ̀ tèmi Yorùbá wù mí pé they are not talking because of those children tí wọ́n jí gbé. Mo máa fún yín máa analyse ẹ̀ fún yín. They are not talking because of àwọn ọmọ tí wọ́n jí gbé. Everybody is talking because of their self. Yes. Nígbà tí wọ́n gbé èèyàn lókè ọ̀dẹ tí mo pariwo wọ́n ní ànábì sọ wípé a gbọ́dọ̀ challenge àwọn olórí wa. All those are facts. Mo ti di monitoring spirit, mo ti open new page, mo monitor page wọn báyìí. Mo rí wọn tí wọ́n ń sunkún nísìn. Nígbà tí wọ́n ti ń pààyàn káàkiri, gbà tí wọ́n wọ eruku, I could remember actress Bukola Arugba because she is from eruku. Òun ló bọ́ tàǹgbà ẹ̀ tó sunkún. Wọ́n ti wọ eruku o, wọ́n ti wọ eruku o. Now, ìgbà tí wọ́n wá wọ Ògbómọ̀ṣọ́, ẹ̀rí pé lẹ́kan King Kong àgbànàkí ló kó bọ́ta. Lẹ́yìn yẹn ni Kọ́láwọlé ọkọ Tóyìn lòun náà sunkún. Both of them are from Ògbómọ̀ṣọ́. Ìgbà tí wọ́n wá dùn Mr. Michael Oyedokun lọ́rùn. Tí anybody rí pé wọ́n lè du anybody lọ́rùn. Àwọn kọ̀ọ̀kan bọ́ta wọ́n ń sọ̀rọ̀ díẹ̀díẹ̀. Nígbà tí wọ́n rí pé ó ti di gbáǹkọ́ Africa Days, Africa Weeks, wọ́n rí pé àwọn ọmọ yẹn wọn ò tí rí wọn gbà. Ìgbà yẹn ni everybody ṣẹ̀ṣẹ̀ wá ń sọ̀rọ̀. You think they are talking because of those children? Gbogbo anybody tó ń sọ̀rọ̀ ní ọ̀kan ara ẹ̀ jókòó kóró. Are you talking because of those children? Or you are talking because it can happen to you? Because it's not getting nearer again. It's now on the bedroom, in the bedroom, even on the bed of everybody. In Yorùbá land, nítorí pé ó ti wọlé, ó ti jòkó sórí bẹ́ẹ̀dì everybody ti ń ronú wípé táwọn bá lọ sí location, táwọn bá lọ sọ́jà, tó bẹ́ẹ̀ pọ̀ mọ́ àwọn náà gbé lọ sínú igbó 17 days. People tó bá ti máa dákẹ́ ni. They are talking because of their sex. Those talking now are talking because of their sex, not because of àwọn ọmọ tí wọ́n jí gbé nìkan. And this is why Nigeria government or Nigeria politicians will continue to win. Seyi Makinde, ó ní you cannot ọkọ̀ọ̀kan sọ wípé òun ò ní agbára láti lórí security until tóun bá di president. So does that mean pé àwọn ọmọ yẹn máa wà nínú igbó títí di 2027? Seyi Makinde máa fi di president. Is that what Seyi Makinde is telling us? Okay, káwá kúrò níbẹ̀ yẹn. Seyi Makinde tó wá sọ̀rọ̀ ní àná, ó ní you cannot expect the same people tí wọ́n ń rule Nigeria kí wọ́n continue láti máa rule Nigeria and you are expecting different results. Yes. Ó dàbí ẹni pé mo gbọ́ pé Seyi Makinde bẹ́ẹ̀ di president. Ó dàbí pé Seyi Makinde bẹ́ẹ̀ di president àbí, and he said you cannot expect the same people tí wọ́n ti ń rule
kí wọ́n continue láti máa rule and you are expecting different results. So if Seyi Makinde gets to the presidency seat, he has already told you wípé the same people tó ń rule tó bá continue láti máa rule ẹ lè rí different results. So what do you expect from Seyi Makinde? No, what do you expect? Ìgbà tí Tinubu fẹ́ débẹ̀, ǹjẹ́ a fún Tinubu ní pressure kankan nílẹ̀ Yorùbá? Bàbá Tinubu ìbẹ̀lẹ̀ ń lọ yìí o, ọmọ ẹni òṣèlú bẹ̀rẹ̀ o, káfílẹ̀ kẹ̀ sí di ọmọ ẹlòmíì o, ṣùgbọ́n ilẹ̀ Yorùbá kí lè mọ̀. Ǹjẹ́ ẹ fún Tinubu pressure? Àwọn èmi lè ètò tèmi Yorùbá wuyì lẹ́ ń bú. Ara wọn nínú omi táyítọ̀ǹgì, àkàlòlò, orúkọ wo lẹ̀ pè mí tán? Bí ìsọfún pé Tinubu bá lè wọ̀n ní gbè fún. Ṣé mi ò sọ fún pé wọ́n ní gbé fún? Bàbá ní grab it, snatch it and run with it. Bàbá ti grab pé ó ti snatch ẹ̀. Ó fẹ́ rán ọ̀nà àwọn Fúlàní ti dúró sójú ọ̀nà pé ìwọ. Wọ́n jọ máa fi wèrè wo wèrè ni. Wọ́n jọ máa fi èpè. Wọ́n jọ máa fi wo èpè ni. Ẹ wo kì má gbà iná lè ní kì má gbé lọ síbi tó jìnnà. Yorùbá Wuyì lórúkọ mi. Yorùbá Wuyì ni mo jẹ́ kí you are coming across my page for the first time. I am the one and only Akalolo of Yorùbá land. Adáwọn ilẹ̀ Yorùbá ọmọ tó jẹ ọmọ rẹ̀. Olóyè tí òkú méjì. Abẹ̀mí ọmọ tí ò ṣe pààrọ̀. Tó máa pààrọ̀ abẹ̀mí. Tó máa déwájú sọ́dọ̀ abẹ̀rẹ̀. Tó máa sáìn ní. Tó máa déwájú Olódùmarè. Ayọ̀ Fáyọ̀ tó sọ wípé ìjọba Ṣèyí Mákindé. Ó lè jẹ́ ìjọba Ṣèyí Mákindé ló ṣe agbátẹrù ìjínigbé àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ ní Ògbómọ̀ṣọ́. Definitely wọ́n ti rí bí tools. Anytime tẹ́lifíṣàn bá fẹ́ lé ẹni ó ní láti bàjọba Tinubu jẹ́. Tẹ́lifíṣàn bá fẹ́ bá orúkọ anybody jẹ́ Nàìjíríà ń sìn tó máa ṣe wípé a lọ pe àwọn agbésùnmọ̀ wípé ẹ lọ bá wa gba ìjọba ìjẹ. Ó ti bẹ̀rẹ̀ kì í ṣe èmi látàrí o good luck Jonathan. Ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí èmi ní 2nd of June 2026. Ẹ ká sáré lọ sí ìlú Èkó. Ẹ̀yin tí ẹ bá wà lórí TikTok tó bá lágbára àti wá sórí YouTube Yorùbá Wuyì. Ẹ bá bọ̀ lórí YouTube Yorùbá Wuyì. Ẹ kàn wá bá wa wo àwọn agbésùnmọ̀ àwọn bandit tí wọ́n ń check out ní hòtẹ́ẹ̀lì ní Lagos State. Ó ṣọ́ọ̀kì èmi náà àwọn bandit tí wọ́n ń check out ní hòtẹ́ẹ̀lì ní Lagos State. Wọ́n ti mú wọn tó mú wọn mú wọn wọ́n ta kámẹ́rà wọn àwọn agbèrè ìsàlù. Kì í ṣe hòtẹ́ẹ̀lì tèmi àti ẹ lè sùn o. Kì í ṣe hòtẹ́ẹ̀lì tálíkà tèmi àti ẹ lè sùn o. Gbogbo ẹ̀yin ọkùnrin akọ ajá obìnrin ààrẹ lẹ́sẹ̀. Gbogbo ẹ̀yin obìnrin fẹ́ lọ ṣe sọ támú. Ẹ jẹ́ kó rí wá fa epo o. Ìlú ò fararọ o. Ìlú ò dẹrùn o. Láàrin ìṣẹ́jú kan ẹ bá wa like ètò yìí káwọn dúró de àwọn tó wà lórí TikTok tó bá lágbára àti wá sórí YouTube Yorùbá Wuyì kájọ wò ó. Ẹ ṣé mo ti thank you, God bless you. Same people same result. Only you cannot like Seyi Makinde tí nọ́mbà wà Seyi Makinde ò lè wọ ọ̀nà because she already told you you cannot expect you cannot dìbò fún the same people and you expect different results. As how can that happen? Báwo ló ṣe fẹ́ ṣẹlẹ̀? Ó lè ṣẹlẹ̀. Ẹ jọ láàrin ìṣẹ́jú kan ẹ bá wa ṣe èké ẹ bá wa láìpẹ́. Ìyá Samson only please madam you are talking rubbish kò tẹ̀ túbọ̀ kò mọ rubbish gan kọ you are so foolish kò túbọ̀ foolish kò mọ spelling foolish you are from APC no APC kọ́ ni mo ti wá I am from NRC PDP NLM wèrèrè o mo ti rí wèrè kan lórí TikTok o wèrèrè o wèrè mo sọ pé ẹni tó bá ní làákàyè nìkan Mr. Shamsi page yìí is for those people that have làákàyè not for foolish and nonsensical person like you àwọn tó bá lọ́pọlọ nìkan wọ́n máa mọ̀ pé bí tẹ́ máa kú sílẹ̀ wà yẹn bí tẹ́ máa kú sí nìyẹn ó dùn ẹ́ má yẹ kó dùn wò fún nǹkan tó sọ yẹn tí Tinubu bá tún tẹ́ bá succeed láti lé Tinubu kò lórí oyè Tinubu tún máa di kí ni wọ́n máa ń pè ó máa di bàbá àsàlẹ̀ Mr. Shamsi láti ìjọ tí àwọn olóṣèlú ti ń kú lórí oyè láti 1960
sọ fún mi olóṣèlú tó ti kúrò lórí oyè láti 1950 tí ó wà in control of Nigeria this year. They keep on telling you the youth are the leaders of tomorrow, yet one ticket presidency 100 million, I think 200 million. The youth are the leaders of tomorrow. How can the youth like me, ọmọ ìyá aláta, ọmọ ìyá elépo, ọmọ ìyá oníkerosene, become president? How? Because they know people like Mr. Shamsin is on TikTok. Tí ò ní làákàyè láti digest nǹkan tá a bá ń sọ. Because you hate APC. Tinubu is either, see, the atmosphere is getting hotter now. It's either Tinubu will continue his 8 years pẹ̀lú ilé koko yẹn, or better still tó bá dáhùn Fúlàní yẹn 5, or kó jẹ́ wípé àwọn Fúlàní will come to power láti wá fìyà jẹ Mr. Samson àtàwọn family ẹ wo ló ń bọ̀ o. Mr. Samson máa fún ẹ ní èsì. I have a video where I kọ́kọ́ play video yẹn yóò kọ́ fi fún ẹ lésì, èmi kọ́ ni máa fún ẹ lésì. So mo pé èbùrò táì, let me play it, má bẹ̀rù sọ. Mr. Samson, me like my búyàn lórí page mi, sorry for me using that word for you, but you cannot use that olórí burúkú word for me. Ìyá èèyàn kan ni mi grandma àwọn kan, so if you are so stupid tí ìyá ẹ̀ ò bá kọ́ ẹ nílé, mi fẹ́ bú ẹ bẹ̀ tí ìyá ẹ̀ ò bá kọ́ ẹ nílé tó bá wá sórí page mi bá wù ú. We talk to intelligent people on this page only, and the intelligent already at the learn. Now look at one thing that has particularly angered Nigerians is the level of impunity. You see bandits record videos, they show their faces, they even make calls, sometimes they live stream. In the Oyo case, we saw videos emerging. This is brutal. General brutal tó jẹ́ pé ní ìgbà tiẹ̀ chief of defence and family staff àbí àwọn ọmọ ìjọba máa ń pè wọ́n kọ́ ni láyé ìgbà Buhari olóyè kó defend Nàìjíríà. Láyé ìgbà Buhari èèyàn mélòó ni wọ́n ń pa nígbà yẹn. Now òun ló padà wá nísìn tó máa fún wa ní solution. Nigerians, abeg mona think. Ejoko kere. Nigeria is not a country tí wọ́n ṣe pé kó ṣiṣẹ́. No, Nigeria will only work for some people. And who are those people? The people in power. Not for me, ọmọ tálíkà. Not for Mr. Samson, ọmọ tálíkà. It can only work for people in power. Tí Buhari bá ti kú, òun náà sì máa ṣèjọba o. Gowon ó wà ń bẹ̀, ó ti wà ní ìjọba dìsí. Wọ́n ò tí ì bí ẹ tí Buhari ti wà nípò ní Nàìjíríà. Àkùnrin ní 1972 kọ́ ló di kinní kan ní Nàìjíríà mi ìṣẹ̀wọ́n tó lọ bí 1972. 72 16 how many years ni yẹn 54 years. Yọ́pọ̀ ní ọjọ́ orí Buhari. 20 làwọn Buhari wà tí wọ́n ti ń control Nàìjíríà. 20 làwọn Babangida 30 20 ni wọ́n wà. Àwọn Gowon 20 30 ni wọ́n wà. Àwọn Agbóyìnronsì 20 30 ni gbogbo wọn wà. Tí wọ́n ti ń control àwọn Ọbásanjọ́ 20 30 ni wọ́n wà tí wọ́n ti ń control Nigeria, and they are still controlling Nigeria till now. They will keep on controlling Nigeria. Kò sí nǹkan kan tó fẹ́ ṣẹlẹ̀. Jésù ò lè gba anybody. Muhammed ò lè gba anybody. Until you guys are ready to gba yourself. Nobody tó máa gbà yín. Nobody. Now ní ayé Buratai àbí Buratai ni wọ́n gbé olóyè Sunday Adéyẹmọ náà lọ sí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣá. Ṣé ẹ rántí kéèsì Buratai pẹ̀lú Sunday Ìgbòho? Kí ni Sunday Ìgbòho ṣe láyé ìgbà Buratai tí wọ́n ní kó lọ pa mọ́lé? Mr. Shamsi, are you there? Láyé ìgbà Buratai tẹ̀ ń wò yìí, kí ni Sunday Ìgbòho ṣe tí wọ́n ní kó lọ pa mọ́lé? Mọ iye ìgbà tí Sunday Ìgbòho lò lẹ́yìn odi, ọmọ Buratai mélòó, ọmọ Ọbásanjọ́ mélòó ló bọ́ta tó wá bú Sunday Ìgbòho, ṣùgbọ́n àwọn ọmọ tálíkà ló lè bú Sunday Ìgbòho. Nígbà tí Yorùbá wù yín pariwo gbà yín tí mo pariwo fún yín pé Nàìjíríà ò lè ṣiṣẹ́, bàbá Tinubu ẹ̀jọ̀ kọ́lẹ̀, àmì ẹni òṣèlú bẹ̀rẹ̀ kábìlẹ̀ kẹsí nísìn làpálàpá ti mú everybody nídìí. Kúrú náà ti jẹ̀bi anybody.
ojú everybody ti ń bó. What are you telling me? This is Butai talking. Èmi lélẹ́yìn. Wọ́n sẹ́ndí ẹ̀ sí mi. Bàbá Butai ṣọ́ọ̀ṣà ṣàlẹ̀ General Butai. Ó fojú wa hàn èèmọ̀. Àwa tá à ń pariwo fún òmìnira ilẹ̀ Yorùbá. Òun ojú rí ẹnu. Kò gbọ́dọ̀ sọ ẹnu. Kò gbọ́dọ̀ sọ ẹnu. Kò gbọ́dọ̀ sọ. Torí owó íńtánẹ́ẹ̀tì ohun tójú wa rí ẹnu wa ò lè sọ. Butai bàálẹ̀ o. Ọlọ́run bá wa san yín lẹ́san sà. May Elédùmarè reward you accordingly sir. May Elédùmarè Ọlọ́run ọba reward you and your generation sir. Àṣẹ Ọlọ́run bá wa san yín lẹ́san. Ọlọ́run bá wa san yín lẹ́san. Torí pé a prevent nǹkan tó ṣẹlẹ̀ lẹ́nìí kó má bàa we are the people that saw today ní àná nǹkan tó ṣẹlẹ̀ lẹ́nìí kó má bàa ṣẹlẹ̀ lánàá ẹ̀mú tẹ́gbẹ́jú wa rí yes sir àwọn náà bá wa tún Nàìjíríà tó ń sìn wọ́n ti pé Ọbásanjọ́ náà ó wà lára àwọn tó ń to Nàìjíríà lọ́wọ́ ìlú o ó ti di president rí o ọ̀nà Ṣàngó Ọ̀tà Ọbásanjọ́ ò rí ṣe bàbá Butai yes sir olórí oko bá gbà olórí Sunday Igboho ẹ wá wọ ọ̀rẹ́ yín o. Nigerians is the level of impunity. You see bandits record videos, they show their faces, they even make calls, sometimes they live stream. Olu SNA, 110 online, tap please. Can you imagine the baba because don't like the show. Problem is and so bad like we like party. TikTok ṣe sórí page mi nsìn àti YouTube. Ìwọ tó bá tap wọ́n máa já ẹ dànù ni. YouTube wọ́n máa rí ẹ bọ́ọ̀lẹ̀ ni àbí kò má rí show mi wọ́n ti mọ̀ pé ò like show mi ló ṣe ń wò mí ló ṣe lè like mi. Thank you olúẹsẹ̀. In the Oyo case, we saw videos emerging from captivity. Why does it appear that criminals can communicate so openly while security agencies still struggle to locate and neutralize them? Well, I don't think they failed to locate. If they can locate ordinary citizens or social media influencers, I don't believe they cannot locate these bandits that flaunt their loots or in court or whatever their activities that they do. But I would not like to say a capacity building challenge, but I think they may have their reasons. But what I know is that there must be capacity building of all the security agencies and continuously. There is need for more of these operatives, and as I said, sometimes also even the troops, we need more troops to be recruited, more operatives, more policemen need to be recruited, and train and retrain. General, welfare is very important. Let us have good accommodation. They must have. Let us cut to the chase. Yes. Let us cut to the chase. Do we have specialized units that are trained for high risk whole state rescue missions like the one we need to do in Oyo? I will not tell you exactly, or I cannot be specific, but in general terms, we have within the military, let me start with the Navy Special Boat Services. They are trained for such rescue missions. Even the Nigerian Army, they have special forces, rescue and VIP protection. They have that capacity, But as I told you, the sensitivity of that type of kidnap and the location and those involved, the danger of collateral damage and so on, may play very important part. And this brings to mind very important issue. The Office of the National Security Advisor has a counter-terrorism center. I think the commander there, or the DG there, is a professional, highly strategic. Wàhálà Michelle Abáyọ̀ ṣe rẹ́rìn lórí TikTok. Michelle Abáyọ̀ ṣe báwọn yẹn ṣe rẹ́rìn lórí TikTok. Ẹ káàbọ̀ sórí ìkànnì
tó bá dé gbà ọkọ tí ẹ wò wá ní Wàhálà abẹ́kẹ̀sọ̀ kí ló ṣẹ́ pa èèyàn lẹ́rìn lórí YouTube pàápàá? Ẹ má rẹ́rìn náà, à ń sọ̀rọ̀ ojú wo kí Tinubu náà bá kó bẹ̀, òun náà máa dùn bá ti sàlẹ̀ ni, òun náà máa wá ẹ̀ tó bá tún ti débẹ̀, òun náà máa pé ẹ bóyá yẹ kó ṣe é nì, bóyá yẹ kó ṣe é nì, bóyá mo máa lọ nìyẹn. Ẹ kọ́ntínú jàre tí wàá lè ṣe àmàánù, ẹ kọ́ntínú ìta. Officer, he was one time commander in Burma, and I believe, he has the capacity, and if it can be further expanded to include or to have at the state branches of the counter-terrorism center with highly technical equipment there, with very good operation center or situation room, as the case may be, they will be able to do a lot in coordination with the security agencies and the military. And it's Ṣé ti gbọ́? Ṣé ṣáà ti gbọ́? Mi ò gbọ́ English o, kì í gbọ́ nǹkan tó sọ. Mo kí ẹjọ́ kí náà sọ? Kí náà sọ? Bá a wíwọ̀ lórí agbọ́, orí ọ̀kẹ́rẹ́ kíkọ́ láwo. Ẹjọ́ kí náà sọ ní English? Ẹjọ́ bá. Wàhálà ẹ̀ẹ́dá. Àwọn èèyàn kò rẹ́rìn lórí TikTok, inú àwọn èèyàn rọ̀. TikTok wàhálà ẹ̀ẹ́dá yìí. Àdìgbà tó sọ ní English ẹ bá wa sọ ní Yorùbá àbí ẹ bá mi kọ tábù lórí YouTube ẹ jọ ẹ bá mi tán pọ̀ lórí YouTube gbogbo ẹ̀yin apá ìtẹ̀ ní ìdíje pariwo ẹ̀yin apá ẹjẹ́ abìnrin ààrẹ lẹ́sẹ̀ ẹ̀yẹ kàlọ́ tó tẹ̀ ní Lagos State. Yes-men o ọmọ sí Fulani yes-men o guy things dey happen for here o. Omo see Fulani yes-men, oh guy. They don't land, oh, they don't as in guy. See Fulani yes-men, oh, see Fulani yes. Pariawa. See Fulani yes-men, oh, omo. There plenty guy. They don't run. They come this hotel called Lodge. Fulani yes-men. Omo. See Fulani yes-men. Omo things dey happen for this country. Blood of Jesus, may God have mercy on us. May God have mercy on us. May God have mercy on us. See Fulani people, God. Ẹ ti rí wọn. So nowhere is safe again. They are now lodging them in hotel in Lagos State. Hotel in Lagos State ni wọ́n ti check out yẹn. So they are now lodging them in big hotel, big things ni mo like. Yan. Ẹ ò ní ṣe Olúwa for my life. Ginginging. Nígbà tá à ń sọ fún yín ẹ̀ ń bú wa gbogbo. Big things ni mo like. Yan. Gbàtọ́ ń bú pálíkà nínú oko, apariwo fún yín ẹ̀ ń bú wa gbogbo. Ó ti rí big hotel ni wọ́n lodge wọn sí yẹn. Ilẹ̀ ti mọ́ wọn ti check out. Táwọn èèyàn pariwo lé wọn lórí sí wọn béèrè. Ta ló lodge wọn sódò? Who lodge them for hotel? Gbogbo ẹ̀yin ọkùnrin wa, akọ ajé abìnrin ààrẹ lẹ́sẹ̀. Ẹ fẹ́ lọ sáré ṣe sọ tán. Ẹ̀yin ìyá náà, lọ sáré lọ ṣe sọ tán. Àwọn ẹlẹ́gbẹ́ tí wọ́n bọ́ta nínú hòtẹ́ẹ̀lì yẹn o. They are checking out. Wọ́n check out nínú hòtẹ́ẹ̀lì. Làwọn ayé rí wọn, wọ́n pariwo lé wọn lórí, ni wọ́n béèrè. Ok, wọ́n ti sùn mọ́jú lọ́tẹ́ẹ̀lì yẹn. Àwọn hotel rooms yẹn kí ni wọ́n fi síbẹ̀ kó tó di pé wọ́n kú òǹbẹ̀. Torí àwọn tó ń bá màálùú sùn tí wọn ò jẹ́ kí ń jẹ màálùú yẹn wọ́n máa ta fún yín pé kẹ́ lè bá a jẹ́. Wọ́n ní reason tí wọ́n fi ń ta màálùú tí wọ́n ti bá sùn fún yín. Now my question again ni wípé wọ́n ṣe wà nínú hòtẹ́ẹ̀lì òní. Irú iṣẹ́ wo ni wọ́n ti lọ parí sínú hòtẹ́ẹ̀lì yìí? Ní Lagos State ṣàgbọ́ pé kí ló kọ ọbẹ̀ yẹn bíṣì kí ló kọ bíṣì tí bàbá yìí dárúkọ mo ti gbàgbé jàre. Kí ló kọ bíṣì tí bàbá yìí dárúkọ mi ò rántí bíṣì ó dárúkọ ní Ẹ̀pẹ́. Tẹ́lẹ̀ rí wọn. Ojú everybody. Lekki God bless you, Lekki God bless you ẹ ṣe gan. Ojú everybody máa bó. Tí wọ́n jí jáde nísìnyí ibo ni wọ́n ẹlẹ́kọ̀ọ́ beach God bless you ọ̀tẹ̀ ẹ̀tí ọba mi ẹlẹ́kọ̀ọ́ beach
níbo ni wọ́n ń lọ mo fẹ́ kéèyàn méjì wọlé lórí TikTok kéèyàn méjì pè lórí fóònù mo fẹ́ bèrè ibi tí wọ́n ń lọ. I want to know where they are going. I just want to know where they are going. If you are coming in, please o ẹ bá wa mi tó bá ti wọlé máa pè yín o. ẹlẹ́kọ̀ọ́ beach kí ni wọ́n fẹ́ lọ ṣe kí ló lọ́ọ̀dù wọn sóòtẹ́ẹ̀lì ọ̀tọ́kùn lóòtẹ́ẹ̀lì níbo ni wọ́n ń lọ iṣẹ́ wo ni wọ́n gbélé wọn lọ́wọ́ ṣẹṣẹ bíríkì làbẹ́ lọ ṣe ni àbí kí ló fẹ́ lọ ṣe. èèyàn méjì tó bá ráyè wọlé sókè èèyàn fẹ́ ní wọlé sórí TikTok. Adéyínká ẹ gbóhùn sókè. Adéyínká ẹ bá gbóhùn sókè. Àjọ ń ṣètò ní sà. I know. Ogunde. Fáwọn ni mo sọ fún yín. Ẹgbẹ́ kan bí ṣe ń wò yẹn. Wọ́n máa ń àwọn olówó yẹn ó ti dá báyìí àsìkò tó bá yìí. Wọ́n fẹ́ máa lọ́rọ̀ nínú gbogbo lẹ́kì nìyẹn. Gbogbo ibi tó ń gbé nìyẹn. Èyí tó bá ti mú wọn wọ ẹlẹ́kọ̀ọ́ bí ẹ gbàgbé. Igbó tó wà níbẹ̀ ń ṣe gbogbo tí bá ní ìdílé gbà. Gbogbo yẹn ọ̀tún ọ̀sán wà lọ́wọ́ sí òkun wà lọ́wọ́ ọ̀tún. Ibi tó wà lòkun wà. Ibi tí wọ́n ti mú ọ̀rọ̀ ti bẹ̀ lòkun wà. Apá kejì lọ̀sà wà. Tó ń bọ́ fẹ́ pè é wọ́n bá já sọ́tún lọ́la wọn ní ìfòsí òkun àtọ̀sà wọn lọ kó sí. tó bá tún fèrè tó bá bo àwọn tó wà ń bẹ̀rẹ̀ ń sìn wọn lè escape ìsìnkà kan kó tó kù. Kódà mò ń bọ̀ màá tún ṣó àwọn ìyá wọn fún yín àwọn ìyá àwọn tó wá operate ní Lagos State wọ́n tún kó àwọn mọ́mì wọn dání pẹ̀lú kàlà lọ́wọ́ ọ̀nà tó jẹ́ kàlà bàbí kan sí kọ́mọ wọ́n tún kó kàlà wọlé sí Lagos State pẹ̀lú àwọn àtàwọn ìyá wọn. ẹja fi Mr. Shamsi lẹ wọ́n lè change Mr. Adéyẹkẹ bá gbóhùn sókè àbí Mr. Ajá Fatai bá gbóhùn sókè wọ́n lè padà change ẹ má yẹ ká bú wọ́n lè padà change Mr. Fatai ṣe wà ń bẹ big things tí mo like yẹn ẹ̀rí jẹ́ Ọlọ́run kò máa àsọ fún yín ẹ bú mi ẹlẹ́lẹ́wọ́n nílẹ̀ onínáìtọ́ǹgì wo mo ti di monitoring spirit gbogbo ẹni tẹ́ bú mi gbà yẹn ojoojúmọ́ báyìí tí má ti wá bí iṣẹ́ tí màá tí mo ti mo rẹ́ ṣe báyìí mo máa lọ sí péjì oníkàlùkù mo máa fi ń ṣe ẹ̀yẹ ni ẹ wá ń sunkún ní ìṣẹ́ má wùlọ̀ sunkún ẹ má sunkún mo sọ fún yín gbà yẹn pé Nàìjíríà ẹ má jẹ́ kí bàbá tí gbogbo má lọ síbẹ̀ bàbá tí mo bí mọ̀ tí mo gbogbo bí wọ́n rí nísìn a ti pè yín o ẹ̀gbẹ́ kọ̀ lọ́ máa pẹ̀lú ní ìwé dàkú Mr. Ajá tẹ̀bà síbẹ̀ máa drop yín o mo fẹ́ kí wọ́n lórí péjì mi láì sọ̀rọ̀ I'm gonna drop you wọ́n máa ń rìpọ́tì péjì èèyàn ní ọ̀gbọ̀n nípa TikTok ọba agbósókè lórí fóònù ẹ̀mí dààmú o. ṣẹ́jú méjì o because fídíò pọ̀ tá a fẹ́ play o tẹ́lẹ̀ láì ṣe lọ ni. ṣẹ́rí ẹ̀jẹ̀ sọ fún yín ṣẹ́rí ìbò. wọ́n pè wá nísinsìnyí. mo sọ fún yín pé Fúlàní ló ó ti kún gbogbo BI ó ti kún gbogbo everywhere ẹ kí fún yín sáàtò kan sọ. ṣẹ́rí coastal road tó tẹ́sìn tó fi yín láti coastal road yẹn dé gbogbo ẹlẹ́kọ̀ọ́ bíi tí wọ́n sọ yẹn bíṣì kan náà tó ṣì wà fún bẹ́ẹ̀rán tó lùkọ́ bíṣì yẹn ni tó bá yá ọmọ abẹ̀ sí dáná lórí coastal road yẹn ẹ kì í sọ fún yín Fúlàní tó wà lórí coastal road tó ń sun títì tó ń sun ibì kan wà jẹ́ pé igbó wà ń gbé. àwọn onímọ̀ ìjùbọ̀ ìlọ lórí